ìjì ti jà afẹ́fẹ́ ti fẹ́ ṣùgbọ́n omi inú àgbọn ò dànù. Adéyínká. kábíyèsí bàbá. ọlọ́gbọ́n nìwọ náà. ẹ̀yin lẹ lọ tẹ́ ẹ bọ̀ àwọn ò sì lè ròyìn ibẹ̀ yẹn fún ẹ̀yin lẹ lè ròyìn ibẹ̀ fáwa. ṣe rí mo máa ń sọ fáwọn èèyàn pé àwa ni kò jẹ́ wọn lọ. yẹ kò lọ kí n lọ sẹ́wọ̀n lọ. kó kí n kàn lọ ẹ̀wọ̀n yẹn kí n dé pa. wọ́n remind ẹni o bóyá 1 month 2 months kábíyèsí 3 months 6 months. kò ì dé ẹ̀wọ̀n international ẹ̀wọ̀n kọ́ ló lọ. ẹ̀wọ̀n kọ́ ló lọ. wọ́n kàn ní kó o jókòó kọjọ kóòtù fi pé. ó parí. wàá jẹun tó fẹ́ wá ṣe. ṣùgbọ́n tí wọ́n bá lu nǹkan gbà pé you are now by ọ̀tọ̀ níbi tó máa gbà wọlé. ọwọ́ ìyá Fàrídà ló máa bọ́ sí. ta ló ń jẹ́ ìyá Fàrídà? ìyá Fàrídà kábíyèsí. chief warder. jẹ́ ìmúrin kan jáde pé ọlọ́run gbà mí o lùjẹ̀ṣà ọlọ́run ògo mọ̀ padà lẹ́yìn mi. àwọn bàbá yín lónìí wọn ní ònìyàn kan bá dúró tì í máa ìran rè mọ́sùnkún ìfẹ́ kún lórí ètò fèrèsù jẹ́ mi Olódùmarè omi yínká mọ̀ yìnyín o ìyá Fàrídà. ọjà tẹ̀wájú ọmọ omi yínká ká lè rí nǹkan fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe ẹ kí gbogbo ọmọ Nàìjíríà sà. sáré wo Ìjẹ̀ṣà ní Ẹ̀gbá o kò ì jẹun láti ìjọ tí Bàrí ti kú o kò séèyàn tó máa lóhùn ọmọ Ìjẹ̀ṣà o. adájọ́ ọjọ́ pé Adéyínká Adéyínká Omiyínká ọ̀rọ̀ wà lọ́kàn mi. bàbá. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé mo dẹ̀ kẹ́ everybody o. pátápátá. everybody mo lọ. wàlúwà. nǹkan tí kọsáàsì kẹyìn olórin kẹ ẹ mọ fi dìdìrín parí ọ̀rọ̀ yìí. kí ni yẹn. Elédùmarè ọba ìyanu mẹ́rọ̀ ní bárìn méje tọ́ra méje kìkì ọgbọ́n kìkì ọ̀rọ̀ Olódùmarè òde ṣe o. Ìjẹ̀ṣà múdù apanada ńlẹ́ máa gbóhùn ẹ̀rù mi pàtàkìtì lóhùn ewìrì mo kí gbogbo lé o. ẹ rí i pé prison lèèyàn máa lọ tó máa gbàdúrà tí ò ní gbà. prison. ẹ̀wọ̀n. prison. ẹ̀wọ̀n. orí mi àfirè odò orí mi àfirè. ire ni mo yàn. ire ni mo yàn o orí mi àfirè. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà ńlọ́kọ tèmi ń jẹ́ akéré finú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ẹ̀gbọ́n ẹ̀dá lè ṣubú nílé ayé kó dẹ̀ tún dìde èèyàn dẹ̀ tún lè dìde kó tún ṣubú nú ayé àlejò tí mo ní ìhòdú ni wọ́n wọ̀nyí já ìmọ̀ fólókó bàbá Ìjẹ̀ṣà ńlá àlejò mi lórí ètò lónìí ẹ mọ̀ pé orí ńlá báyìí kọ́ ní mọ́gbọ́n orí ńlá wá Adéyínká táìtù àti àpọ́nlé ni wọ́n ń pè ní headboy kò sẹ́ni tí ò lórí lára bàbá Ìjẹ̀ṣà Omiyínká bàbá Ìjẹ̀ṣà nǹkan kan ò ní ṣàlàáfíà yín porogodo ayé òde ní lù fún yín jó afẹ́fẹ́ ti fẹ́ Ìjẹ̀ṣà ìjì ti jà ẹ̀tìká dúpẹ́ pé omi inú àgbọn ò dànù ẹ̀dá lè dìde láyé kó ṣubú padà ẹ̀dá sì lè ṣubú kó tún dìde nú ayé níṣẹ́ lè yàn wá ní jẹ́ kí fìrìfìrì ayé àti pìtìpìtì ayé ọ̀rẹ́ èèyàn mọ́lẹ̀ ṣáàmọ́ rántí pé Ọlọ́run ọba mi báyìí ní ń bẹ lẹ́yìn awàkọ́ mu aláwùrà bí báyìí ní ń bẹ lẹ́yìn ajẹwàsùn meanwhile kọjọ́ kùmọ̀ báyìí ní ń bẹ lẹ́yìn alágídí ọmọ àjọ ṣeré ṣẹ̀fẹ̀ ṣàwádà ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí ètò lónìí níkànnì Adéyínká Àyìndé láìva ààrẹ kọ̀ọ̀kọ́ àràwàdà kẹ́ríkẹ́rí ṣe lónìí ìyẹn láàrin èmi Adéyínká Àyìndé àti Omiyínká bàbá Ìjẹ̀ṣà màdé ìwé kìíní ìsókè Yorùbá lọ Yorùbá bọ̀ wọn á pé oríire òféròdé Yínká meanwhile lórí ibú náà ò ṣe é dáṣe wọ́n dẹ̀ máa ń invite èèyàn sínú méjèèjì ni o ọ̀wá síbó lórí ibú ṣe lè sá lọ nú ayé tó kò lè sá lọ fẹ́lẹ́ dá ẹ̀ àtẹ̀yìn àtàwọn tá à ń ṣètò ọlọ́mọ ṣe gbogbo wa lórí ibú ẹ mọ̀ jẹ́ ń sọ léyàdílé pẹ́ jẹ́ ń gbé kinní yìí ń pákánpákán ọjà tẹ̀ wájú ọmọ Omiyínká ká lè rí nǹkan fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe ẹ kí gbogbo ọmọ Nàìjíríà sà. èmi lẹ́ni tó ń bú ẹlẹ́nu
ìgò epo wọ́n ló ń tagbó nínú sí àwọn ayé fẹ́ fún lóògùn eku. mo ní èmi lẹ́ni tó ń bú ẹlẹ́nu bí ìgò epo wọ́n ló ń tagbó nínú sí àwọn ayé fẹ́ fún lóògùn eku. sáré wọn wo ìjẹsà ní Ẹ̀gbá o kò ì jẹun látijọ́ tí Bàrí ti kú o kò séèyàn tó máa lóhùn ọmọ Ìjẹ̀ṣà o tàbárẹ́ni tó sọ pé òun ọmọ Ìjẹ̀ṣà o ẹ fi sílẹ̀ bóyá nìyẹn kì í wéré àfàìmọ̀ bóyá rédíò ẹ̀ ló bọ̀n ó parí àfàìmọ̀ bóyá tv ẹ̀ ló fọ́ bójá wọn ajígbẹ̀fẹ̀ wọn ti rògo Ìjẹ̀ṣà o. àdóná Ìjẹ̀ṣà o ti kí gbogbo ọmọ Nàìjíríà náà nù. mo dẹ̀ kẹ́ everybody tó ń gbọ́ mi jẹ́ kí n kọ́ lọ́hùn lókè o sátìrà àmọ́ní ọba tó dá wá sí ọjọ́ ìní adájọ́ ọjọ́ pé Adéyínká Adéyínká Omiyínká ọ̀rọ̀ wà lọ́kàn mi. bàbá ọlọ́run tó ṣe ẹ́ báyìí bàbá o kò ní ṣe ẹ́ báyìí. àṣẹ. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé mo dẹ̀ kẹ́ everybody o. pátápátá everybody má lọ. mọ̀lá. ọlọ́run lókè ẹ ṣeun. ẹ ṣeun. bàbá mi lókè ẹ ṣeun. àdúgbò ẹ̀. kábíyèsí tó jọ ọpẹ́ lọ ẹ ṣeun. nǹkan tí kọsáàsì kẹyìn olórin kẹ ẹ mọ fi dìdìrín parí ọ̀rọ̀ yìí kí ni yẹn. mo wò pé ká ní Barrister wà láyé. ọ̀run rẹ fáláyèdè. a ti sa nǹkan sí mi. dúnà Ìjẹ̀ṣà gbogbo ọ̀rọ̀ èwo lèkìtì. o ti bínú. mọ̀ ń pé tá a bá ń kí àwọn èèyàn tọ̀wọ̀tọ̀wọ̀ àwa tá a wà lógún tá a bá fi ògùn kí yín tóògùn kò léèwọ̀ ó kọ̀ lù kó wá ní mọ́ roni. ẹrú ọkàn mi ni pé ńgbà tí ẹ bá kí àwọn èèyàn ẹ lọ mú orin àwọn bàbá yín. àṣìṣọ́ tàṣìwé Elédùmarè o. ṣé wọn ṣàlejò gbà lónìí báyìí. Elédùmarè ọba ìyanu mẹ́rọ̀ ní bárìn méje tọ́ra méje kìkì ọgbọ́n kìkì ọ̀rọ̀ Olódùmarè òde ṣeun. Ìjẹ̀ṣà múdù apanada ńlẹ́ máa gbóhùn ẹrù mi pàtàkìtì lóhùn ewìrì. mo kí gbogbo lé o mo kọ́ba mo kí ìjòyè. àbíyèsí. mo kí mọ̀ wí mo kí mọ̀ gbọ́ mo kí gbogbo ẹni tí ń gbọ́ kànkàn tí ń dún kànkàn tó jẹ́ pé bá a ti ń sọ iná ni wọ́n ń gbọ́ tó ń dùn mọ́ wọn. ẹ mọ̀ ń ṣèmi ni mo lè tó. Adéyínká náà ló gbé mi wá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé. ẹ ṣeun o. mo kọ́ba mo kí ìjòyè bàbá wa Aláké tìlú Ẹ̀gbá. kábíyèsí o kábíyèsí. amen somebody. amen Ìjẹ̀ṣà inú mi dùn pé mo pè yín ẹ jẹ́ mi bàbá ẹ̀ ní jọra yín lójú láṣọ bá mi Èdùmàrè. àmín àti Jésù. nítorí pé omi ló yí yín ká ìyẹn lẹ̀rù kọ́kọ́ fi ń bà mí àti pè yín tẹ́lẹ̀ pé sómi ò ní mọ̀ tẹ̀lé yín bọ̀ báyìí. má ròyìn. kómi ọmọ wàá gbé omi yín ká lọ wọn á pé orí adé yín ká yín lẹ́fẹ́ fi ọmọ ọlọ́mọ ṣe oògùn owó bàbá yín kankan ò ní ṣàlàáfíà yín. ẹ jẹ́ nǹkan gbé ọ̀rọ̀ yẹn ní pínpín báyìí torí pé preamble ni gbogbo èèyàn ará ilé ń wò bọ́dá mi ó ṣe padà wá fúlì wọ́n wá kí mi lábẹ́ òkúta ni a sì ní sọ̀kúta pa wọ́n ń gbà wọ́n iṣẹ́ ní èpè wọn sì ṣe ṣètánì. ẹ sà ìjì ti jà afẹ́fẹ́ ti fẹ́ ṣùgbọ́n omi inú àgbọn ò dànù àmọ̀ràn ni mo fẹ́ kẹ́ ẹ gba èmi àmọ̀ràn ni mo fẹ́ kẹ́ ẹ gba gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa pátápátá. Adéyínká. kábíyèsí bàbá. ọlọ́gbọ́n ni ìwọ náà. ẹ̀yin lẹ lọ tẹ́ ẹ bọ̀ àwọ̀ ò sì lè ròyìn ibẹ̀ yẹn fún ẹ̀yin lẹ lè ròyìn ibẹ̀ fáwa. ṣe rí mo máa ń sọ fáwọn èèyàn pé àwa ni kò jẹ wọn lọ yẹ kó lọ kí n lọ sẹ́wọ̀n lọ. kó kí n kàn lọ ẹ̀wọ̀n yẹn kí n dé pa. wọ́n remind ẹni o we are 1 month 2 months kábíyèsí 3 months 6 months. kò ì dé ẹ̀wọ̀n international ẹ̀wọ̀n kọ́ ló lọ. ẹ̀wọ̀n kọ́ ló lọ. nǹkan. kábíyèsí. by the time tí géètì pọ̀ géètì tó bá wọlé ló má ta wọ́n bá fẹ́ lọ remind ẹ normal gate ni wọ́n kàn ní kó o jókòó kọjọ kóòtù fi pé ó parí wàá jẹun tó fẹ́ wá ṣe ṣùgbọ́n tí wọ́n bá lu nǹkan gbà pé you are now by
ọ̀tọ̀ níbi tó máa gbà wọlé. ọwọ́ ìyá Fàrídà ló máa bọ́ sí. ta ló ń jẹ́ ìyá Fàrídà? ìyá Fàrídà. àpamọ́sọ̀. kábíyèsí. chief warder. jẹ́ ìmúrin kan jáde pé ọlọ́run gbà mí o lùjẹ̀ṣà ọlọ́run ògo mọ̀ padà lẹ́yìn mi. àwọn bàbá yín ló ní wọn ní ònìyàn kan bá dúró tì í máa ìran rè mọ́sùnkún ìfẹ́ kún lórí ètò fèrèsù jẹ́ mi Olódùmarè omi yínká mọ̀ yìnyín o ìyá Fàrídà. ìyá Fàrídà. n ò ní í bẹ́ lọ́hùn kí n mọ̀ wọ́n láyé. èèyàn lè mọ̀ wọ́n ń ta. sọmọ pé iṣẹ́ wọn ni wọ́n ń ṣe. bẹ́ẹ̀ni. torí tá a bá rọ́lọ́pàá máa ń sọ fáwọn èèyàn pé tá a bá pàdé ọlọ́pàá lójú ọ̀nà ẹ má sọ̀rọ̀ sí wọn anyhow. ṣé bẹ́ẹ̀ náà lẹ kaṣọ yẹn fún wọn. sí wọn lọ́rùn. ẹ address wọn dáadáa. ẹ bá wọn sọ̀rọ̀ good day officer. this is my name dáadáa ẹ má kàn rí wọn bíi pé torí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ sọ́lọ́pàá wọ́n máa lọ́lọ́pàá ń rude. wọ́n ń ṣe wèrè. èèyàn bí ẹ pé good morning sir. good morning sir. can I meet you. abẹ ṣé o sì kí ló dé. madam dúró rí mi ní do you know who you are speaking with. ó ní mo ṣe wípé gbogbo ẹ̀yin ọ̀dọ́ làǹgbà. kábíyèsí bàbá. tẹ́ wà níta. bá ọ̀dọ́ aláǹgbá sọ̀rọ̀ ọ̀dọ́ aláǹgbá lẹ̀ ń bá wí. ẹ rí i pé prison lèèyàn máa lọ tó máa gbàdúrà tí ò ní gbà. àdúrà kì í gbà ní prison. wọ́n fi èèyàn síbẹ̀ lónìí wọ́n gbé Ọlọ́run mú mi jáde lọ́la. bó bá gba gbogbo àdúrà tó ṣe sóòrù oṣù kan pé on the 12th ní court gbogbo ẹ̀ tó bá ṣe ń sọ yẹn a máa rí bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀ èèyàn sọ pé kìíní tó bá ń pe lọ́ọ̀yà lọ́n the 12th àwọn á pè é padà ń rọ̀lẹ́ pé mo rí miss call ẹ àìsà how far ẹ lọ court àní ok wọ́n ní public holiday wà lóṣù mẹ́ta. ìgbà wo ni wọ́n máa wọlé báyìí ṣe mọ̀ pé kí la wà yìí May àwọn jọ́ọ̀jì máa wọlé November 2 pọ̀kò tó yẹ ó dàbí pọ̀ October 22 ẹ̀mí pé ṣe rí holiday tó fún wọn yìí ó tún wà lọ wọnú. èèyàn kan sọ̀rọ̀ ní òdera ẹnìkan sọ̀rọ̀ ní òdera. bàbá tí mo ṣe máa ń sọ pé ọlọ́mọdé àrọ́rùn ẹjọ́ o àtẹni wọ́n gbé lọ ilé ẹjọ́ àtẹni ó gbìyànjú lọ ilé ẹjọ́ bàbá àwọn méjèèjì ni ò ní jọ nísinmi. o mọ̀ pé ẹni tó fẹ́ ta ẹkùn àtẹni tó fẹ́ ra òkèrè ni wọ́n jọ máa wà. kábíyèsí wọ́n jọ máa wá dúró. ẹkùn yẹn nìyẹn. òun nìyẹn èló lẹ pè é sà. ẹ jẹ́ kí n tiẹ̀ bó ló ṣe tó àníkẹ́ náà nìyẹn. ẹ lè súnmọ́ bẹ̀ sà ẹ súnmọ́ ẹkùn yín nìyẹn. prison. ẹ̀wọ̀n. yà lọ dé. bàbá nǹkan kan ò ní jàlábíà yín. pé ẹni bàbá sábà pé ẹni bàbá. ọlọ́mọ sábà pé ẹni bàbá. ẹgbọ́n ni tọmọ yẹn lò. ẹni bàbá. ó ní tọ́ bá ń pè ọ́ ní bàbá kí ló ṣẹlẹ̀. tọ́ bá ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kinní kan lára ẹ. jẹ́jẹ́jẹ́ ẹ̀mí o. àṣewọ̀n ewàásù jẹ́jẹ́ fún yàn. ẹ máa pe àkópọ́dún àkópọ́dún kẹ̀. ìyá mi. sọ́dàbí kéèyàn wà ní òlé kọ́ mọ́ jẹ̀gbádùn kọ́ mọ́ ṣe fàájì. nǹkan bàbá. country no vex. tọmọ 22 years a kàn sí mínísítà ń gbàrún. get inside. o lè sọ lẹ́ẹ̀mejì. do you know me I'm a minister for. o tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀. tó bá ń gbọ́ enter your cooler. enter your cooler. kò lè sọ lẹ́ẹ̀mejì. àṣebí lọ́ọ̀yà ṣe ní táàmù tiwọn ni wọ́n ní táàmù lẹ́wọ̀n náà. enter your cooler ló lè jẹ́ aago kan ọ̀sán ní kò rọwọ́ cooler orúnkún ẹ̀ orun òkun ẹ̀ ó dà ọ̀rọ̀ lákan tó ṣe ẹ̀. inú kúlà nìyẹn. wọ́n dẹ̀ lè má rántí sí yín lóṣù kan. wọ́n lè má rántí kí wọ́n tún gbàgbé èèyàn síbẹ̀. ìwọ tó bá ń mu gàárì pẹ̀lú kúlí mọ́là. ẹ máa gbọ́ o. tó jẹ́ pé fúnra ẹ ló lọ rà ń ta. ó tún sọ pé mi rántí ra ṣúgà. ó tún padà. ó tún lọ ra kí mi ṣúgà ó tún fún ẹ. ó tún délé ẹ máa wo mi ra pure water. kò dọ́dẹ̀ wá gbálẹ̀kùn kankan á ti sùn ẹjọ́ sílẹ̀kùn wọ́n tún sílẹ̀kùn fún ẹ. wọn ò ní sílẹ̀ wọn. kábíyèsí wọn ìṣirú ẹ̀ lẹ́wọ̀n. tó bá ti sọ pé enter your cooler tó bá jẹ́ aago méjì ló bá bó jẹ́ aago méjìlá ọ̀sán tó bá ti wọlé ojú kan tó jókòó sí yẹn náà ló máa wà wọ́n wá lè sọ pé mínísítà tún fẹ́ wá lọ́la. kábíyèsí kọ́ máa retí wọn fọ́sẹ̀ mẹ́ta kọ́ máa wà. bọ̀dá mi mo fẹ́ béèrè nǹkan kan ìfẹ́ kẹ́ ẹ tú kàṣà jù lónìí nígbà tẹ́ ẹ jáde ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ gbà gbogbo yín lẹ jáde.
pága. Adéyínká. Kábíyèsí Omiyínká. Àṣìṣọ òtàṣìwí tí mú ní pé Jésù ní àwé. Anima eré bá mi nínú ọkọ mọ̀gẹ̀dẹ̀ bá mi nídìí àdá ó ní para tí mo sálántà oníṣàná ni mo ti bọ̀. Ó dẹ̀ tún insist ó lóun ò sì sọ. Bàbá àṣìwí òtàṣìṣọ náà ni ló mẹ́nìkan fẹ́ sọ pé Rashidi bá mú ṣòkòtò ọ́ ní ṣòkòtò bá mú Rashidi wá. Àwọn ìbéèrè tó ń béèrè yìí tóbi. Kábíyèsí bàbá mi àgbà oyè. Ẹ̀yin mo lè béèrè lọ́wọ́ ẹ̀bí mo tó béèrè ẹ̀. Wọ́n á ní bó bá jẹ́ èèyàn 30 ló kú wọ́n á ní we lost 30 blankets. Ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń pa àwọn ìdílé kan gbé la fi ń rẹ́rìn o. Bó bá jẹ́ èèyàn 30 ló kú. Ó jẹ́ 50 sir we after 357 but we lost 50 blankets and it's okay. Is everything calm? Yes, it's calm. Area cool and calm. Bàbá bó bá tún jẹ́ pé òkú náà tó ti ṣẹ̀wọ̀n ẹ̀ tán ò lè lọ o. Ẹni sọ̀rọ̀ òkú ó tún ṣì mọ̀ ṣẹ̀wọ̀n. Máa sọ ṣé níwọ̀n ẹlẹ́sẹ̀ ó lè jẹ́ ìran 3 ló máa padà wá tu lẹ́sẹ̀ wá dẹ̀ jẹ́ láìfù ní láìfù náà ló máa wà ń bẹ̀. Bàbá kò ṣeré Moscow kò ṣeré lẹ́wọ̀n náà o. Ni mo ṣe sọ pé gbogbo alágídí Ẹ̀gbá ni mo wà yìí. Bẹ́ẹ̀ ni. Dédé ẹyọ ọmọ Ẹ̀gbá mo lùsàbí agbóhùngbò àkàlà. Pátápátá yanyan. Gbogbo ẹ̀yin ẹ̀sà ẹ̀mú ẹ̀tìlúlẹ̀. Ẹ̀fà pósítà ẹ̀yà ló fi máa ń dàbí pé tíjọba bá máa ìjọba múnímọ̀gùn. Pàrípà. Àrè. Àwọn kò ràn gún níṣẹ́. Ìgbọ̀n bá kí ẹ̀ sí kun yẹn. Àwárí. Kọ́ máa gbé ẹ lọ síbẹ̀. Ẹ̀ la lọ́ọ̀kẹ́. Wà wá pé lọ́ọ̀yà tì. Pàrípà. Àwọn èèyàn ọmọ kò ní gbágo. Gbogbo ẹni tó ń lò wọ́n chairman yẹn. Ó ti wà lẹ́wọ̀n. Ijó yẹn ti dijó wọn nìkan. Kò sì sẹ́ni tó fẹ́ bá rẹ̀ wọ̀n ṣe. Kò sí bó ṣe fẹ́ ṣe mọ́. Tó bá lọ síbi fóńbùtù tó la pé kó sọ pé ẹjẹ bá mi ra ẹja wá tó bá lára kàn dé tìtìnù ló gbọ́dọ̀ fi gbà. Ó tún gbọ́dọ̀ sọ pé n tí mo rán yín kọ́ yìí. Ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ fún. Pàrípà. Ara o Kábíyèsí. bí 80% nìyà ẹ̀wọ̀n tó bá lè manage 20 òkú yóò jẹ́ àsìkò ẹkún wa. Àsìkò ẹkún tún wà lọ́tọ̀. Yínká àsìkò ẹ̀rín wa. Kábíyèsí. Àsìkò tá a máa ṣe gángan wa. Mo sì ń lọ́pọlọ ẹ̀wọ̀n lọ́wọ́. Ẹ má lo ọpọlọ ẹ̀wọ̀n fẹ́mi o. Ìgbà tó bá dé bí ó bá bá mi ni. Bí ó bá ti bá yín ni. Bí ó bá bá mi ni. Kábíyèsí bí kọ́kàn ò ní ṣàlàáfíà yín. Àmín Jésù. Ẹ pọ́n mi lé ní nítorí pé àpọ́nlé ńlá pọ́n ẹni tí bá ń pọ́n ni léélé. Tódò bá dàgàdà ń gbò. Pàrípà. Omi adágún lè gbé máa lu o. Kábíyèsí. Àti kò ní burúburú kó má kẹ́ni kan mọ́ yọ. Ẹni tí ó wà kúnnikùn láàmọ̀. Dédé àwọn ikú mọ́ mi. A ṣe wàṣà kọ́ lé yín. Pàrípà. Kéyìn bá ti lè jẹ mọ́sà. Ó ṣe parí má fi rún yẹn wò mú wò. Kéèyàn wà ní 36 kó má lè mú kọkàn. Àrè. Ọ̀dàrà mọ́ ni. Kábíyèsí bàbá mi Ìdòwú. Èjìrè ara àsokùn. Ẹdun léjeléje orí igi. Ojú kò ní tiẹ̀. Àmì àṣẹ Èdùmàrè. O kò ní sàlàáfíà ni. Alúfàntásí àmọ́ṣàmí o. Alúfàntásí àsòǹgbọ́ mi. Bàbá ń gbọ́ yín. Òǹgbọ́ náà. Wọ́n ń gbọ́ dáadáa. Òun bá tú wọn abẹ́ tú. Àṣẹ Èdùmàrè. Dédé wọn bá dé ọ̀rọ̀ abẹ́ dé. Àwọn àlọ́ọ̀kẹ́rẹ́ fún yín. Ọlọ́run alákùúrátà ìlà bílà lílàsí. Ìjẹ̀ṣà ẹ̀mí ló mọ̀ pé ọ́. Mi ò mọ̀ pé o máa béèrè mi ò kà. Kábíyèsí kíní tẹ́ ẹ sọ ń pé ẹ̀ ń lo ọpọlọ ẹ̀wọ̀n ń lọ ṣẹlẹ̀ sí yín. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù fún mi. Adéyínká Àyìndé live. Ẹ jẹ́ gbogbo èèyàn tó dẹ́ ń gbọ́ mi. Gbogbo èèyàn tó dẹ́ ń gbọ́ mi. Àmọ̀bẹ̀rẹ̀ ké ni àmọ̀bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ ògbójọ́ ọmọdé ló dẹ́ ń gbọ́ mi. Ló dẹ́ ìjà àgbà ló dẹ́ ń gbọ́ mi. Arúgbó ló dẹ́ ń gbọ́ mi. Pátápátá. Ọmọdé ló dẹ́ ń gbọ́ mi. Ọba ló dẹ́ ń gbọ́ mi. Gómìnà ló dẹ́ ń gbọ́ mi. Ṣé president ló dẹ́ ń gbọ́ mi. Ètò náà ń yà. Adéyínká Àyìndé live. Confirm. Mr. Fọgbọ́nṣe. Ẹjọ́ ètò ìkọjá bẹ̀rẹ̀ Adéyínká Àyìndé live. Lẹ́ máa gbọ́ ìṣọ̀lá ojú ọ̀ ẹ máa gbọ́. Ìdúdú kọ́mọ̀ ẹ máa gbọ́. Adéyínká. Kábíyèsí Omiyínká. Kò ní fi kán pé ká ìṣọ̀lá láàárẹ̀ dùn Ọlọ́run ni. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Tẹ̀bá mẹ́pọ̀ lówó ọjà lórí ètò yìí. 100. Ẹ jọ̀ọ́ ẹ pàdé Yínká. Kábíyèsí. Òkú àgbà.
competent MC. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Birthday. Bàbá o. Shout out. Ọlọ́run ni. Má sunkún. Marriage ceremony. Ẹ wá ẹ sì fẹ́ máa fi advert. Mo ṣe ká mi lára. Ọkàn yín lára lẹ́ ń sọ. ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi Adéyínká Àyìndé live. Ẹ ṣeun o. Lórí Facebook, lórí TikTok, lórí YouTube, lórí Instagram. Wọ́n wà ń bẹ̀ polówó ọjà gbogbo ń tẹ́ fẹ́ ní gbọ́n yamayama ń bẹ̀. Àbíyèsí bàbí. Ọmọ tá a gẹ́ẹ̀tì ní àwọn ọmọ tí mo gẹ́ẹ̀tì ní AI pọ̀. AI ni mo fi gẹ́ẹ̀tì Adéyínká. Èmi ọmọ bí AI lè fi gẹ́ẹ̀tì mi kémi náà come out play ní fún yín. AI mo ti gẹ́ẹ̀tì ṣé mo mọ̀ yín rí ni. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù fún mi. Ẹ bà mí jẹ́ lójú àwọn aráyé. Adéyínká má bá mi sọ̀rọ̀ bẹ́yẹ. Mo ní kẹ́ ń gbà fún yín. Má bá mi sọ̀rọ̀ bẹ́yẹ. Ẹ ní sùúrù. Yínká má bá mi sọ̀rọ̀ bẹ́yẹ. Ẹ ti sàsọtẹ́lẹ̀ ẹ lọ́pọlọ ẹ̀wọ̀n ń dà yín láàmú. Yínká. Bàbá mi àrùn fantasia. Orí àgbẹ̀ ló wúlò àgbẹ̀ sọkún kádùúgbò. Àgbẹ̀ nìyí. Orí àgbègbè ní wúlò àgbègbè sọ̀gbègbè kájọ. Ẹ ní sùúrù. Ewé ìráyè. Bọ̀dá ewé ìráyè. Mo ti ṣàlejò. Bọ̀dá ewé ìráyè mo pè é ní bọ̀dá lẹ́ẹ̀mẹ́ta. Káyì ogun mọ̀já o. Ẹ̀ẹ́dúró ná lùjẹ̀ṣà. A jẹ́ kí ibi ó yẹ lórí ẹ̀. Àṣẹ Èdùmàrè èyí rẹ súnkọ́. Ó wà lulẹ̀. Èsì ọmọ ìjẹlú bẹ́ẹ̀. Tó ti rí. Kí mo fi béèrè èyí rẹ èsì èyí rẹ ló bí mi ná. Adé. Omi. Adé. Wọ́n ní tí wọ́n bá ń pè èèyàn lókù ìgbẹ́ díẹ̀díẹ̀ báyìí ní wọgbó. Ẹ pọ́n mi lé lónìí Ọlọ́run ó pọ́n yín lé. Ẹ mú ń tàwọn kìrìsìtẹ́nì. Ẹ pọ́n mi lé lónìí ọ̀run ó pọ́n yín lé. Nítorí pé kí ni àwọn àgbà lọ àgbà bọ̀ wọ́n á pé wọ́rọ́kọ́ báyìí ni wọ́n ń rọkọ́. Ìlú Ìjẹ̀ṣà wọ̀rọ̀kọ̀ ńlá àràdá. Automatically lédìdà lára gógó dẹ. Wọ́n á pé tó bá dókè tán adọ̀ kan. Adíá fún Ọ̀rúnmìlà. Ìjọ ti fa ń bẹ láàrin ọ̀tá ó ti yé yín bàbá. Inú ifá tó lọ yẹn ló jẹ́ kí n rántí mo fẹ́ ṣàdúrà fún ẹ. Mo rò pé ẹ fẹ́ ṣaagùn sí mi ni. Gbọ́wọ́ lórí ẹ Yínká. Máa sọ pé tí n kò ní sawo lá fún. Àkàrà gidi lẹ́sàwó gàrí ọ̀sán. Àkàrà gidi ní sawo gàrí ọ̀sán. Aago méjì lọ́mọléèwé jáde. Iná burúkú ní sun búrẹ́dì jiná. Òkú lẹ́lẹ́jà ta. Láìsí magi ọbẹ̀ kò ní dùn. Ọ̀rọ̀ gbàgìdì inú búrẹ́dì gbígbé. Aṣọ ìbora ìlápò. Bá a bá gbálé tá a gbáta. Àtọ̀lá darí ẹ̀ sí. Aṣọ ìbora ò gbọ́dọ̀ níbólò. Adífá fún àmọ̀là nígbà tó ti kọ̀lé ọ̀fun bọ̀ wáyé. Aṣọ ewédú ló mú bora. Àìwúgbẹ̀gìrì lọ́wọ́ sọ́rùn. Ifá orí mi rèé. Adé tó bá sọ pé kí làmọ̀lá so mẹ́sẹ̀. Pààlà làmọ̀lá so mẹ́sẹ̀. Paripiti Ifá ló sọ kí làmọ̀lá so mẹ́sẹ̀. Pààlà làmọ̀lá so mẹ́sẹ̀. Pààlà Allahu Akbar.